Ìjà tún bẹ̀rẹ̀ o láàrin Wùmí Toríọlá àti Afeez Ọwọ́ èyí tí gbogbo wa mọ̀ sí Ọkọmídé Martins. Èyí le gan o ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ láàrin Wùmí Toríọlá àti Afeez Ọwọ́ tí gbogbo wa mọ̀ sí Ọkọmídé Martins. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button o fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ẹ̀yin èèyàn wa, tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé ní bí oṣù díẹ̀ sẹ́yìn òní Afeez Ọwọ́ lọ sí interview kan èyí tí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ ní interview náà wípé ṣé ìwà tí Mídé Martins ń wù nínú eré ṣóun náà ló ń wù lójú ayé ni tàbí ìwà rẹ̀ yàtọ̀ síra wọn, èyí tí ó sì dáhùn wípé ó yàtọ̀ síra wọn. Níbẹ̀ náà ni wọ́n ti béèrè wípé ṣé ìwà tí Wùmí Toríọlá ń wù nínú eré náà ló ń wù lójú ayé. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ wípé Afeez Ọwọ́ ó dáhùn lọ́jọ́ náà lọ́hùn, ó ní wípé ìwà Wùmí Toríọlá ní inú eré àti lójú ayé wípé kò fi bẹ́ẹ̀ yàtọ̀ tó bẹ́ẹ̀ o, nítorí Wùmí Toríọlá ò gbàgbàkúgbà rárá àti rárá, èyí tó sì jẹ́ wípé ọ̀rọ̀ yìí kò dùn mọ́ Wùmí Toríọlá nínú, nítorí nígbà tí Wùmí Toríọlá yóò jáde sọ̀rọ̀, ó ní wípé tán bá ti fún wọn ní ààyè àti àǹfààní láti sọ̀rọ̀ ní pé ṣe ni wọ́n máa fẹnu wọn sọ̀sọ́kúsọ, tí wọ́n máa fẹnu wọn fa ìfàkúfà, ṣe nítorí pé òun ò lọ́kọ ni, tó bá jẹ́ wípé kí òun náà kóun lọ rẹ́ǹtì ọkọ èyí tí ó bá òun gbẹ́nu sí máìkì láti fi ba ayé wọn jẹ́, láti fi sọ̀rọ̀ àbùkù sínú ayé wọn, nítorí ṣe ni Afeez Ọwọ́ gbìyànjú láti tàbùkù bá orúkọ òun o. Ẹ̀yin èèyàn wa, Wùmí Toríọlá máa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tó fẹ́ jẹ mọ́ bí àrífín sí Afeez Ọwọ́ lọ́jọ́ náà lọ́hùn, èyí tí Afeez Ọwọ́ ò sì dá lóhùn. Bẹ́ẹ̀ sì ni ìyàwó rẹ̀ Mídé Martins kò jáde láti sọ ọ̀rọ̀ kankan wípé ó ti tó tàbí kò tí ì tó, ṣùgbọ́n láìpẹ́ yìí ẹ̀yin èèyàn wa, ó mà ní Afeez Ọwọ́ àti Wùmí Toríọlá ni wọ́n pàdé níbi movie premiere Ọdúnládé Adékọ́lá. Níbẹ̀ náà láti rí bí Wùmí Toríọlá ṣe ń kúnlẹ̀ ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí Afeez Ọwọ́ wípé kó má ṣe bínú sí òun o lórí ìwà tí òun wù lọ́jọ́ náà lọ́hùn, wípé ọmọ kékeré ló ń ṣe òun, bó tilẹ̀ jẹ́ wípé Afeez Ọwọ́ ò fẹ́ gba ẹ̀bẹ̀ náà, ṣùgbọ́n àárín èrò tí wọ́n wà níṣe ni Wùmí Toríọlá ń kúnlẹ̀ ló ń dìde ló ń bẹ̀bẹ̀ ló sọ wípé kí Afeez Ọwọ́ kí ó má ṣe bínú o, wípé ó kàn wáyé bẹ́ẹ̀ ni bọ́rọ̀ ṣe rí lára òun ni òun ṣe hùwà. Ẹ̀yin èèyàn wa o, aṣáàríbi tí Wùmí Toríọlá ti ń kúnlẹ̀ ló ń bẹ Afeez Ọwọ́ wípé kó má bínú, náà ló họ́gìrì wípé òun tọrọ àforíjì o, kí ó foríjì òun. Ẹ̀yin èèyàn wa, bó ṣe rí rèé o lórí ọ̀rọ̀ Wùmí Toríọlá àti Afeez Ọwọ́ tí gbogbo wa mọ̀ sí Ọkọmídé Martins. Bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, a ó tún máa mú wá sétí ìgbọ́ yín. Tó bá rí bákan náà, ó dàbọ̀.